Ẹ̀yin èèyàn mi, ó gàgà agbára o, ó lágbára ó lágbára. Ẹ jọ̀ọ́ o, ẹ bá wa gbàdúrà fún kábíyèsí pé kí gbogbo nǹkan tí àwọn prọfẹ̀sì lóríṣiríṣi àtàwọn oníṣẹ̀ṣe, prọfẹ̀sì àwọn onígbàgbọ́, prọfẹ̀sì àti tọmọ ìta Adéníkàwò àti gbogbo àwọn tí oríṣiríṣi tó wá ń sọ àsọtẹ́lẹ̀ fún kábíyèsí, k'Ọlọ́run jẹ́ kí kábíyèsí gbọ́, k'Ọlọ́run jẹ́ kí kábíyèsí gbà. Wọ́n ní ìyá yẹn ó dé, wọ́n ní láti Ilé-Ifẹ̀ ni ìyá yẹn ti wá, ìyá arúgbó báyìí. Wọ́n ní this is first time tóun fẹ́ wá jíṣẹ́ prọfẹ̀sì yẹn fún kábíyèsí. Wọ́n ní bó ṣe wá sí kábíyèsí, sí ọ̀dọ̀ kábíyèsí ní àná òde yìí. Nọ́bà ni ó ní tó bá wọn kábíyèsí kó gbà nǹkan tóun fẹ́ sọ, tó bá wọn kábíyèsí kó má gbà nǹkan tóun fẹ́ sọ. Ó ní for the first time and the last time ló fẹ́ bá kábíyèsí sọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ yìí òkè o, à ń gbọ́ o. Wọ́n ní kí kábíyèsí, gbogbo tí kábíyèsí mọ̀ pé ó fẹ́ gba àwọn ọmọ sọ́dọ̀, àwọn ọmọ tí gbogbo wọn bí àti tí Mary àyè gangan ló ní òun fi torí ẹ̀ wá. Ó ní kí kábíyèsí kán gbé ọmọ yẹn fún ẹni tó ní, kí kábíyèsí má bá wọn ṣe jàǹpátá o. Wọ́n ní kí kábíyèsí má bá anybody jàǹpátá ọmọ. Wọ́n ní tó bá sọ pé àwọn náà ní jẹ́ kán máa lọ, pé kán máa lọ, pé ṣùgbọ́n anybody tó bá fẹ́ bá kábíyèsí du ọmọ ní ààfin tó dẹ̀ dá kábíyèsí lójú pé òun lòún lọ́mọ, wọ́n ní kán ṣe verification. Wọ́n ní kán ṣe verification ti ìbílẹ̀ àti tàwọn olóyìnbó. Pé tí kábíyèsí ò bá ṣe pé ó léwu láti gba irú àwọn ọmọ bẹ́ẹ̀ sáàfin. Nítorí pé gbogbo àwọn èèyàn ti ń sọ fún kábíyèsí báyìí. Pé tí kábíyèsí ò bá gbọ́, tí ìjìyà yẹn bá dé, wọ́n ní ijó yẹn pé Ọlọ́run máa jẹ́ kó jẹ́ pé òun nìkan ló máa jó. Wọ́n ní even bàbá Bárọ́pọ̀ pé bàbá ò lè bá sá eré yẹn rárá. Wọ́n ní kò sí bí bàbá ṣe lè sọ, wọ́n máa sọ pé bàbá ti sọ. Wọ́n ní gbogbo nǹkan tá à ń sọ yìí pé many people tí táwọn tí ẹ̀ mọ̀, táwọn èèyàn mọ̀ lórí afẹ́fẹ́ pé wọ́n ti yọ jíṣẹ́ fún kábíyèsí. Pé kábíyèsí kó jọ kó jèbù rẹ̀, kó jọ gbogbo nǹkan tó lè kà síwájú kábíyèsí tí kábíyèsí fi máa gba nǹkan tí ò ń ṣe ẹ̀jẹ̀ k'Ọlọ́run bá kà kúrò níwájú kábíyèsí. Wọ́n ní ìyá yẹn tún tẹ̀síwájú. Ó ní pé tí ò bá jẹ́ pé kábíyèsí ló ní, tó bá jẹ́ pé kábíyèsí wọ́n ti ṣe verification, pé tí kábíyèsí bá sọ pé dandan òun fẹ́ adopt ọmọ, pé kábíyèsí lè adopt ọmọ, ó mọ̀ pé ọmọ ẹ̀kọ́ nìyẹn. Ṣùgbọ́n kí kábíyèsí sọ pé wọ́n ní ọmọ tí ò ṣe ti kábíyèsí pé kó mú kúrò láàfin. Pé kó mú kúrò láàfin nítorí ọjọ́ iwájú pé àwọn òrìṣà máa jà. Wọ́n ní tó bá dẹ̀ ja ìjà yẹn pé kábíyèsí ló máa fèsì nǹkan ẹ̀ fún rẹ̀. Wọ́n ní kẹ́dẹ̀ máa wo gbogbo àwọn olórí yẹn tó wá ń tan kábíyèsí, tó ń gbé ọmọ lóríṣiríṣi wá, tó dẹ̀ mọ̀ pé kì í ṣe ọmọ kábíyèsí. Wọ́n ní wọ́n mọ̀ pé kí kábíyèsí torí pé ohun ìní tí kábíyèsí ní náà fi torí ẹ̀ ṣe gbogbo fake jàǹbá. Wọ́n ti mọ̀ pé kábíyèsí ní ìrẹ̀ ọmọ, táwọn bá ti lọ ọmọ báyìí, kábíyèsí máa fún ní nǹkan, tóun bá ti ní ọmọ á fún ní. Wọ́n ní fake ni o, pé gbogbo ìtàn ṣe pé fake ni, pé tó bá ti dẹ kábíyèsí dáadáa, tí kábíyèsí bá ti wíìlì gbogbo kíní yẹn fún wọn, tí kábíyèsí dẹ̀ yìí ń dunnú tó dẹ̀ ní ọkàn pé òun lòún làmọ́ ẹ̀ tó fi wíìlì nǹkan ẹ̀ fún àwọn ọmọ ẹ̀, àti pé tí ìjìyà yẹn bá dé láàfin, pé gbogbo wọn máa fọ́n ká ni. Wọ́n sọ pé wọ́n nífẹ̀ẹ́ kábíyèsí, pé wọ́n lè máa sọ pé òun nífẹ̀ẹ́ kábíyèsí o, òun nífẹ̀ẹ́ kíní. Wọ́n ní owó kábíyèsí àti dúkìá kábíyèsí àti orúkọ tó fẹ́ gbà láàfin, pé òun lè fi ń rí wọn tó fi wà láàfin.
pé wọn ò mind tí ìṣẹ̀lẹ̀ yẹn bá dé, pé wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn ń bọ̀, pé kí kábíyèsí ṣọ́ra. Wọ́n ní màmá síyà yẹn tó wá lánàá kó sọ̀rọ̀, wọ́n ní Ilé-Ifẹ̀ ò yá gbà, arúgbó láti Ilé-Ifẹ̀. Wọ́n ní ìyá yẹn wá, ó ṣàlàyé fún kábíyèsí. Wọ́n ní kábíyèsí frown ojú, pinnu bí kábíyèsí ní gbogbo nǹkan tí ìyá yẹn sọ. Wọ́n ní ìyá yẹn sọ pé kábíyèsí ò ní bínú, jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó wọnú etí ẹ̀, torí nǹkan tó ń sọ. Ó lè sọ̀rọ̀ yìí tán kó má ní àǹfààní láti tún padà. Pé ṣùgbọ́n kí kábíyèsí lọ kọ́lẹ̀. Kí kábíyèsí lọ kọ́lẹ̀. Má fi tìtorí pity kó fi pity àwọn pípì. Kó tàkúté sí rẹ̀ lórí. Torí tàkúté làwọn pípì yẹn set ilẹ̀ fún. Pé gbogbo wọn pátápátá bẹ́ẹ̀, pé kò sí ìtò nífẹ̀ẹ́ kábíyèsí. Torí dúkìá kábíyèsí náà ṣe dúró. Torí tí mistake bá dé, tí kábíyèsí bá mọ̀ pé wọ́n mọ̀ pé nǹkan tó mọ̀ ṣe, pé wọ́n dúró pé tí kinní yẹn bá ti dé báyìí, káwọn ferege. Wọ́n ní ìyá yẹn sọ̀rọ̀. Wọ́n ní kábíyèsí bínú, ojú kábíyèsí pakọ̀rẹ́ lọ. Wọ́n ní kábíyèsí, ẹ gbà nǹkan tí mo sọ fún yín. Lóòótọ́ lónìí ó lè korò, ìjọ yẹn lè korò, pé ṣùgbọ́n ẹ gbọ́ dáadáa fún ìkìlọ̀. Ó ní ẹni tó bá sọ pé òun lòun bí, pé kábíyèsí ni òun bí ọmọ fún, pé kábíyèsí gbọ́dọ̀ wádìí fẹ́nẹ́fẹ́nẹ́, kí kábíyèsí tó lè release àwọn ẹ̀kọ́ máa lọ. Pé kí kábíyèsí má ṣe partial o. Ó bá sọ pé jẹ́ kí n fi tìtorí àánú, àbí torí pé jẹ́ kí n gbà dẹ̀ torí àánú, kí n gbà sọ́wọ́ torí àánú àwọn pípì yẹn ṣe. Wọ́n ní kábíyèsí má dán wò. Wọ́n ní kó free àwọn ọmọ yẹn kó máa lọ, kó free wọn kó àwọn ọmọ yẹn kúrò láàfin. Pé kábíyèsí ò gbọdọ̀ tọ́ ọmọ tí ò ń ṣe tiẹ̀, tí ò ń ṣe ẹ̀jẹ̀ kó claim ẹ̀ pé òun lòun ni. Kí kábíyèsí má ṣe yẹn o, torí ìjìyà ń bọ̀, ìjìyà yẹn máa dé. Pé tó bá dé, pé gbogbo wọn pátá, gbogbo wọn máa sọ ìjọ yẹn wá jẹ́ ti kábíyèsí nìkan, pé kí kábíyèsí ṣọ́ra. Ṣé rí bó ṣe ń gbọ́rọ̀ yẹn nínú afẹ́fẹ́? Ìṣẹ̀lẹ̀ orí mi kàn dìdì ni. Pé kí kábíyèsí, ìbádẹ́ ṣe kí kábíyèsí gbọ́ o, ó dẹ̀ gbà o. Torí gbogbo nǹkan tí géèmù tó ń play ní ààfin, kí kábíyèsí ṣọ́ra gidi gan, kí kábíyèsí dírẹ̀ mú gidi gan. Kó dira, kó má yẹ kí àwọn people yìí kan kó sínú wàhálà àti ìdààmú. Wọ́n ní tí ìdààmú yẹn bá dé, pé kí kábíyèsí kó má yẹ pé kábíyèsí nìkan ló máa jẹ. Wọ́n ní barókò gbogbo wọn máa hands up. Wọ́n ní everybody wọn máa hands up. Wọ́n láwọn olórí, wọ́n ní gbogbo wọn máa sá lọ. Because òun kìlọ̀ fún kábíyèsí. Pé kí Ọlọ́run jẹ́ kí kábíyèsí gbọ́ o. Ọlọ́run jẹ́ kí kábíyèsí gbà o. Lórúkọ Jésù. Kábíyèsí ò ní ṣìṣe o. Àánú Ọlọ́run, agbára tí ń bẹ nínú Jésù, tó bẹ nínú Ọlọ́run alààyè, kó di kábíyèsí wọn. Torí inú kan tí kábíyèsí ní, inú kan yẹn fẹ́ ṣe ní jàǹbá. Ó láàánú púpọ̀. Ó ní àánú àwọn èèyàn. Ó dẹ̀ láwọn ó ní. Bẹ́ẹ̀ tí ṣùgbọ́n gbà tó jẹ́ pé wọ́n fẹ́ ṣe kábíyèsí ní jàǹbá, kí ló yẹ kí kábíyèsí ṣe? Wọ́n ní Bíbélì ló sọ fún wa, ó ní tọwọ́ ọ̀tún wa. Káyọ̀ pé òun ló fẹ́ mú wọn kọsẹ̀, tí ò ní jẹ́ kí o délé ògo, ó ní kó gé kúrò. Tó bá dẹ̀ jẹ́ ojú ẹ̀ tó fẹ́ ṣe ẹ́ ní jàǹbá, tó fẹ́ kí o dé ibi tó yẹ kó ní ìdùnnú, pé kó yọ ojú náà kúrò, kó lè rí ògo ẹ̀ lò. Kábíyèsí, Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ gba nǹkan tó sọ, ẹ ṣàṣàrò lórí ẹ̀ ní dáadáa. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Á fún yín ní etí ìgbọ́, á dẹ̀ fún yín ní àgbàṣe. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa bí ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá wa share, bá like, kí ẹ bá subscribe, kí ẹ bá fi tó kù sí comment section. Àánú Ọlọ́run, ààbò Ọlọ́run,
Oore ọ̀fẹ́ àjẹǹjẹ tán kó máa bá wa gbé o láti ìgbà yìí lọ àti títí láéláé. Àmín lórúkọ Jésù. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Láyọ̀ o.